أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم. إنسان عين الوجود والسبب في كل موجود صاحب المقام المحمود صلى الله عليه وسلم. والحوض المورود إلى يوم الميعاد. آمين. أدعو بفون الله. الحمد لله. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún anabi wa Muhammad. صلى الله عليه وسلم. nírú àyè tá a wà yìí àwọn kan ni wọ́n ṣe sábàbí gbogbo eléyìí. bàbá wa Sheikh Adam رحمه الله رحمة واسعة. àlékún kẹ́ àlékún ìgẹ̀ ọlọ́mọṣẹ́ yàrá wa ṣe fún wa. آمين. على الشيخ الإلوري رضا الله الغفور على شيخ الإلوري رضا الله الغفور على شيخ الإلوري رضا الله الغفور. bàbá wa tí wọ́n rólé bàbá wa tí wọ́n ń jẹ́ àfa gbogbo àgbáyé Maulana Sheikh Adam bàbá wa tí wọ́n ń jẹ́ Mudiru Limorkazi tèní ẹ̀mí gígùn wọn àlàáfíà ara tó nara tán má ṣe bá a ṣe fún bàbá wa. Habibun la yuqasu bi Habibun. bàbá wa gbógun má ti nìyẹn. Habibun la yuqasu bi Habibun. gbogbo ẹni bá ń sọ orúkọ yẹn lẹ́nìí ó ń wo bàbá wa ló fi ń sọ orúkọ yẹn. Habibun la yuqasu bi Habibun. àlékún àlàáfíà ara má ṣe bá a ṣe fún bàbá wa. Mudirul ilmi fakharu salihina. Mudirul ilmi fakharu salihina. ìyẹn lá máa wá fi kí gbogbo Nuru Najat. يقول لنا إذا رمتم إخاء. mo kí àfa wa àgbà Sheikh An-Nasiri. يقول لنا إذا رمتم إخاء. wọ́n ní o máa pín káàkiri pé ibì kan lẹ́nìkan ti jáde ibì kan lẹ́nìkan ti jáde ibì kan ní fáríwù ibì kan asilu Morkazi náà ni gbogbo ẹ̀ látòkè délẹ̀. يقول لنا إذا رمتم إخاء وحبا à ń kí gbogbo àwọn بينكم àfa tí wọ́n ń wọlé. أرجو سلاما وحبا بينكم وافشوا السلام. mo kí bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Nasiri gbogbo bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn mo tún kí wọn bẹ́ẹ̀. يقول لنا إذا رمتم إخاء. àfa wa tí wọ́n ń wé láwà ní tó funfun jù láàrin wa mo kì í dáadáa. إذا رمتم إخاء. mo wá kí àfa wa kí tájọ wá láti Abẹ́òkúta kan ti fẹ́ gba ìjókòó mọ́ àfa àṣùgà lọ́wọ́. إذا رمتم إخاء. no dodo ni no ṣé ẹ mọ̀ pé a máa ń sọ pé tí Ìlọrin bá jẹ́ Mọ́kà Abẹ́òkúta ni Mọ̀dínà. يقول لنا nínú àwọn tí wọ́n gbà fún Ìlọrin lójú lẹ́yìn Abẹ́òkúta wà nù wọn. إذا رمتم إخاء. tẹ́ẹ̀ni gbọ́ kínníkínní kan lẹ́yìn pé àwọn kan ní wọ́n ń ṣe nǹkan kan bì kan lẹ́yìn kí wọ́n á jẹ́ Abẹ́òkúta irọ́. وحبا Al-Hakiki. بينكم أفشوا سلاما. mo kí àfa wa àgbà tí wọ́n ń jókòó ìjókòó gbogbo Morkazi lápapọ̀ láàyè yìí. حبا بينكم Sheikh Abdulhamid Al-Morkazi. وحبا بينكم à ń sọ níbẹ̀ yẹn pé àtẹ̀nímẹ̀nì kò tó àtànámànà. أفشوا السلام. mo ní tó bá yẹ pé àwọn kan mọ̀ pé báyìí ló ṣe máa rí ni kódà á ti gbà tipẹ́tipẹ́ kò ní í ṣe tí ò dà. وحبا بينكم أفشوا السلام. kó wá jẹ́ pé ẹ̀yin lẹ tún máàkì script àwọn tí wọ́n gbà lánàá. حبا بينكم أفشوا السلام. ṣé Abdulhamid ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. حبا بينكم أفشوا السلام. kódà wọ́n sọ fún mi wọ́n ní pé àwọn ò mọ̀ pé wọ́n gbé script yẹn wá tó bá wá rí ọmọ ṣe ṣéwù mo ní nígbà tá a ṣe ń bẹ́ lé kéwù kò ṣe ṣéwù gbà náà. يقول لنا إذا رمتم إخاء وحبا بينكم أفشوا سلاما. وحبا بينكم أفشوا سلاما. bàbá wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Sheikh Àtàtà mo kì í dáadáa. حبا بينكم mo wá kí Sheikh Abdulgani Àtàtà. خير الناس
Sheikh Abdul Latif Al-Hariri. وخير الناس bàbá wa tàtàrè inú ọgbà kan náà ni. خير الناس atúwákò inú ọgbà Mọ́ríkàsì atúpàdé inú ọgbà lásù. من في الناس يسعى Sheikh àwa tàtà ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ bàbá wa gba tàtà ọlọ́run mọ́ṣẹ́ ìbá dúró tì wọ́n. Alimudiru ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún bàbá wa. بخير gbogbo àwọn bàbá wa ni mo kí n torí àsìkò. بخير Sheikh wa Qasim بخير Balaro. أو يود له وئاما bàbá wa Sheikh Qasim Balaro sọ́rífù lẹ̀ ń wò yìí. من في الناس يسعى sọ́rífù ló jókòó tẹ̀ ń wò yìí. من في الناس يسعى àwọn eléyìí wọ́n àwọn nǹkan tí o rò pé ó ṣe ń wọ̀n láyé nu sọ́rífù. خير الناس bẹ́ẹ̀ ni من في الناس يسعى mo fi tí wọn mo fi kí gbogbo àwọn bàbá wa lápapọ̀ ọlọmọṣẹ́ ìyá arin yín pé nítorí àsìkò ni o. بخير bàbá tí wọ́n wọlé. له وئاما àwọn bàbá tí wọ́n wọlé a kí wọn dáadáa mo kí àwọn tí wọ́n ń jẹ́ Nuru Najat gangan àní gbogbo àgbáyé mo kí yín dáadáa mo kí àwọn ìyá wa tí wọ́n ń jẹ́ àtìlẹ́yìn àfa wa Kamarudeen Sugar mo kí àwọn ìyá wa tàtà ọlọmọṣẹ́ ìjẹ́ ká rí yín pẹ́ آمين mo kí ajá wa Mariam Ibiyemi Abdulrazak ọlọ́run níjó bàjẹ́ آمين ọlá nàbì wájú ọlọ́run صلى الله عليه وسلم níṣẹ́jú méjì sí márùn-ún tèmi àfi ju kínní ìkalẹ̀ nítorí àsìkò nínú ayé tá à ń lò lọ́wọ́ yìí Nuru Najat Nuru Najat Nuru Najat afẹ́mọ bona fide member Nuru Najat inú mi dẹ̀ dùn tí ìyàwó Amira ṣe ń sìn pé ń gbà mọ́ pé Nuru Najat wọ́n ní Allahu Nuru tó ń tó bá fi lè mú Amira sọ pé Allahu Nuru ìwọ náà tó bá mọ̀ pé ó gbà fún wọn tí n bá sọ pé Nuru Najat nítorí kó o sọ Nuru Najat ọlọ́run ní pàmọ́lẹ̀ gbogbo yín lápapọ̀ آمين níṣẹ́jú mẹ́ta sí márùn tí máa fi ju kíní ìkalẹ̀ Nuru Najat ẹ jẹ́ á fi àníyàn tó dáa bára wa lò ẹni ọlọ́run gbé síbẹ̀ ẹ jẹ́ á gbà fún wọn ẹni ọlọ́run bá fi sí òye kan bẹ̀ ẹ jẹ́ á gbà pé oyè ni ó lè padà kan ìwọ náà ẹ jẹ́ á bọ̀ pé níta wá ṣe Nuru Najat tọ́lọ́wọ́n ọba náà la wá gbé lárugẹ bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ayé náà gbogbo ìjọ tí kálukú bá belong sí ẹ jẹ́ á mọ̀ pé tọ́lọ́wọ́n ọba tàbí Muhammad la fẹ́ propagate ń bẹ̀ ọlọ́run sọ fún anábọ̀ Muhammad. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا gbogbo Nuru Najat ẹ jẹ́ á di òpó ọlọ́wọ́n ọba mú واعتصموا بحبل الله gbogbo ẹgbẹ́ àgbáyé ẹ jẹ́ á di òpó ọlọ́wọ́n ọba mú اعتصموا بحبل الله ẹ má jẹ́ á lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn kan ní ṣíà àwọn kan ní tẹ̀bùlíìgì àwọn kan ní àṣàyíra gbogbo orúkọ yẹn pọ̀ bẹ́ẹ̀ sì ni gbogbo orúkọ yìí jẹ̀ mọ́ mùsùlùmí ní Ọlọ́run sọ fún wa pé à ń jẹ́ nínú Kùránì o. واعتصموا بحبل الله جميعا níjọ́ tí ànábì Ibrahim fẹ́ sọ ní huwa alladhi sammakum. هو سماكم المسلمين من قبل àárín tí ń jẹ́ ṣíà nínú Kùránì. هو سماكم kò sí tí ń jẹ́ àṣàyíra kò sí tẹ̀bùlíìgì gbogbo kí ni yẹn ò sí من قبل sammakum lil muslimin. هو سماكم المسلمين من قبل mùsùlùmí kan náà ni wá wọ́n sì ní al-ittihadu asasu najahi unity is the foundation of success. ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká dira wa mú níbi ká dira wa mú jàmá á ta lọ́wọ́. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا wọ́n sì ní ewúrẹ́ òpó wọn ò bá gùntàn ṣe àgùntàn ló níyẹ òun òbí dúdú o irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ má jẹ́ ó wá látẹnu ẹ nínú ẹgbẹ́ Nuru Najat. واعتصموا بحبل الله هو مولاكم فنعم المولى ونعم النصير. tó ń bá ti sọ pé nǹkan báyìí ni wọ́n fẹ́ ṣe gbà pé àpanupọ̀ yín náà ni ẹ fi jọ sọ̀rọ̀ yẹn má sọ pé wọ́n ń dọ́wọ́ kan lẹ́yìn ni kò sẹ́ni tí ó dọ́wọ́ wú lẹ́yìn gbogbo wa náà ẹgbẹ́ ìsìn lájọ́ ṣe. واعتصموا بحبل الله. tá a bá ti ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ ń tá a rò pé a fẹ́ ṣe ní a ní rí achieve. واعتصموا بحبل الله. wọ́n ní àáfàá kan eléyìí ni màá fi jùmọ̀ ìkìlẹ̀ wọ́n ń pè ní Mirwan níjọ́ tí ó fẹ́ jáde láyé tó ti ń ṣàkíyèsí pé ó ti ń súnmọ́ ó wá kó àwọn tá a lè pè bíi pankẹ́rẹ́ ká ní bíi ogún ó wá kó papọ̀ ó dì í lọ́tún níwájú ó dì í nísàlẹ̀ ó wá gbé e sórí bẹ́ẹ̀dì ẹ̀ báyìí
ó wá pe gbogbo àwọn ọmọ tó bí lẹ́yọ̀ kọ̀ọ̀kan látòrí àkọ́bí wọ́n gbé igi yẹn fún wọn ní kó gbà gbogbo pankẹ́rẹ́ tí wọ́n di papọ̀ yẹn wọ́n ní kó ṣe é sí méjì ó gbìyànjú ẹ̀ kò rí iṣẹ́ ó pè kejì ó gbìyànjú ẹ̀ kò rí iṣẹ́ ó pè kẹta ó gbìyànjú ẹ̀ kò rí iṣẹ́ tó fi dórí tí wọ́n bí gbẹ̀yìn bàbá yẹn wá ní ní tí mo fẹ́ kẹ́ mú bẹ̀ ni pé bó ṣe wà tá tó wà lódìdí ẹ̀ lè rí iṣẹ́ o ó wá yọ okùn kúrò ńbẹ̀ ó wá yọ ẹyọ kan ńbẹ̀ ó mú fún ẹ̀gbọ́n àgbà wa mú lẹ́ẹ̀kan náà ó gé hán wọ́n mú kejì wọ́n mú fẹ́ni tó tẹ̀lé òun náà gé hán ó ní mò ń jẹ́ kó yẹ yín pé ní unity is a strength ká dira wa mú ká wà ní ẹyọ kan jẹ̀mọ́ agbára ni o tẹ́ ẹ bá ti ń wà lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn á wọ̀ yín láàrin. Inna ta'awuna. Inna ta'awuna quwwatun uluwiyyatun. Àní ká dira wa mú agbára kan ní tẹ́nìkan ò ní lè wọ àárín wa. Inna ta'awuna. Nuru Najati mẹ́kọ ẹ̀dì tọ̀tà mú. Inna ta'awuna. Nuru Najati tọ̀tà ẹ̀dì tìtẹ̀lé mú. Quwwatun uluwiyyatun. Ẹ jẹ́ àsìmọ̀ pé gbogbo wa lápapọ̀ ibì kan ní àti wá tí ṣe agége ẹ jẹ́ àgbà fún bẹ́ẹ̀ headquarter nìyẹn. Tubuni rijala. Gbogbo nǹkan bá panupọ̀ pé wọ́n fẹ́ ṣe níbi kan tí ń ṣe headquarter ẹ jẹ́ panupọ̀ pé ibẹ̀ náà la fẹ́ ṣe kan sí. Tubuni rijala wa tubudi al-ashiya. Ẹnìkan ò lè dá nǹkan ṣe gbogbo wa náà la fi ń jẹ́ èèyàn. Inna ta'awuna. Tá a bá ti dúró tira wa nǹkan ó sì máa work out láàrin ara wa. Quwwatun uluwiyyatun. Eléyìí náà kó máa jẹ́ ọ̀rọ̀ ìyànjú fún gbogbo àwa lẹ́gbẹ́lẹ́gbẹ́. Nuru Najati ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Nuru Najati ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Nuru Najati ọlọ́mọdé ó bàjẹ́. Àmín. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim.